ẹ tún jẹ́ mọ́ kí n pé ẹ kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àyànfẹ́ Elédùmarè lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 náà la wà níbi tá a ti ṣe bẹ́ẹ̀ dàbí ẹdun tá a ti ń lọ bí òwe látàrí ìròyìn ajá àbálẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi rọ̀ wá lọ́rùn tó sì fi kẹ́ wa wípé ká máa lọ ká máa bọ̀ ká sì máa mú wá lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ òun náà la fi gbé gbogbo àsìkò tá a fi ń kí tá a fi ń sọ wípé ẹ ṣé kú àdúrótì ìròyìn fún tàsìkò yìí náà tún rèé ẹjá máa wo kókó tí ń bẹnu rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn náà báyìí. àtúntò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kàn mí láyà gidigidi níbẹ̀rẹ̀ ṣùgbọ́n mo ṣe ọkàn akin láti gbé ìgbésẹ̀ àtúnṣe náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu olóṣò yìí di mímọ̀ ó sì látúnṣe ọ̀hún ó ti ń so èso rere báyìí. Orílẹ̀-èdè Nàìjíríà kò nílò ìjọba ológun àtúnṣe àti àtúntò sí ìjọba àwarawa òun la nílò ní pàtàkì jùlọ báyìí. Sẹ́nitọ̀ Abo Elisha òun ló sọ èyí di mímọ̀. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Kogi báyìí àwọn ọlọ́kadà ìpínlẹ̀ náà túyàyà jáde síta fún ìwọ́de àti ìfẹ̀hónúhàn lórí owó orí èyí tí wọ́n sọ wípé ó ti ń ní àwọn lára àti báwọn ọlọ́pàá wọ́n ti ń gbowó gọbọi lọ́wọ́ wọn. Kò dín ní ènìyàn márùndínlọ́gbọ̀n táwọn ọmọ ogun ilẹ̀ yìí ti kó yọ kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kogi bákan náà. Ẹja máa ṣàdúrà dáadáa pé k'Olúwa máa pa wá mọ́ nínú ewu gbogbo. Ní ṣe ni ìjíwó pa àwọn awakùsà méje ní ìpínlẹ̀ Cross River lásìkò òjò líle tó rọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Kaduna báyìí àwọn agbébọn ti jí ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ náà gbé lọ lásìkò pàtírò. Kò dín ní ọlọ́dẹ ìbílẹ̀ mọ́kàndínlógún táwọn báńdíìtì ti ṣekú pa nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Bauchi. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àtúntò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kàn mí láyà gidigidi níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n mo ṣe ọkàn akin láti gbé orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo nípa ìgbésẹ̀ tí mo gbé lórí àtúnṣe ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀ ó sì ní àtúnṣe náà ti ń so èso rere báyìí. Lásìkò táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń sísọ lójú àwọn iṣẹ́ àkànṣe èyí tí gómìnà ti ìpínlẹ̀ Katsina tó ṣe ní ọjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó lọ ní ìpínlẹ̀ Katsina ó ní ó mà ti ṣe oríṣiríṣi àlàyé ọ̀rọ̀ níbi tó ti sọ dímọ̀ wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ táwọn gba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ló kan òun láyà láti túnṣe ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí adarí tó péjú owó tó sì pójú òṣùwọ̀n níṣe ni ó gbé ìgbésẹ̀ náà pẹ̀lú bọ́n ṣe ṣe ọkàn akin tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ mú àdìsọ́kàn líle wá lórí ìgbésẹ̀ tó ń gbé èyí tó ti ń sọ dímọ̀ pé ó ti so èso rere báyìí. Ààrẹ ṣe àlàyé nínú fídíò ọ̀hún pé nígbà míì ẹ̀wẹ̀ ó tiẹ̀ mọ́ ń kàn mí láyà bẹ́ẹ̀ ni ó máa ń sú mi láti gbọ́ ìròyìn àbí láti ka ìwé ìròyìn látàrí ilé kókó táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bá fínra lápá ètò ọrọ̀ ajé lórí ìgbésẹ̀ èyí tí ó ń gbé ó ní bẹ́ẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò mọ iṣẹ́ gudugudu méje tó ń ti yàrá mẹ́fà èyí tó ń ṣe lórí bọ́ọ̀sì gbé ìgbésẹ̀ ọ̀hún lẹ́yìn tó sì sọdún mọ́ wípé a ti ti òkúta líle ọ̀hún tó ń ṣe bẹ́ẹ̀ ṣe ìdíwọ́ fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti tìwó lulẹ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí sì ti sọ bí ẹni sọgbá báyìí títí mú ìyàtọ̀ tó péye tó ti mú wá. Nígbà rẹ̀ tó ṣe àlàyé yìí oríṣiríṣi ọ̀rọ̀ òun ló ti jáde látọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ̀ bá sì wá gbàgbé báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí CBN àwọn náà ti sọ̀rọ̀ kan ṣáájú wípé níṣe ni ọ̀wọ́n gógó owó oúnjẹ àti ìnira lágbọn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló tó ṣe bẹ́ẹ̀ tó ti gbèrú sí i nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n sọ dímọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí ààrẹ ń sọ yìí ní tó ń ṣẹlẹ̀ níta gbangba ó yàtọ̀ sáwọn àṣeyọrí tààrẹ ń kà kalẹ̀ pé ìjọba òun ó ti ṣe lágbọn ètò ọrọ̀ ajé nígbà táwọn oníkàràkátà lórílẹ̀-èdè Nàìjíríà náà tí wọ́n sì ń sọ dímọ̀ wípé nǹkan ò yí padà bẹ́ẹ̀ níṣe ni kò dẹ̀rọ̀ líle òní ohun gbogbo ń le sí i pẹ̀lú ohun gbogbo nǹkan bó ti ṣe bẹ́ẹ̀ di ọ̀wọ́n gógó níta nínú ọjà báyìí lórílẹ̀-èdè Nàìjíríà ibi táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún fídíò rẹ̀ bẹ́ńbì tí ń mú wa fún wa báyìí táwa náà tá a jọ gbọ́ tá a sì jọ wò ó tí ó máa jẹ́rìí máa jẹ́ mi sọ lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà. Nigeria is a success. The economy is turning around. It has bent the corner.
When we started, it was challenging. I almost run away from watching the news or reading the newspapers. I just use courage and stay put on my decisions, believing that the ability of a leader to take a decision at the right time is the hallmark of leadership. We took it, we stay with it, and it will be rewarding. It is already bearing fruit. Ẹ káàbọ̀ padà. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà kò nílò ìjọba ológun rárá o? Àtúnṣe àti àtúntò ìjọba àwarawa òun ló yẹ wá jùlọ. Ẹni tó jẹ́ sẹ́nitọ̀ Abo Elisha ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí lásìkò tán ní ìtàkùrọ̀sọ pẹ̀lú sẹ́nitọ̀ Abo Elisha ní orí móhùnmáwòrán AIT. Ibẹ̀ ló mà ti sọ gbọ́mọ̀ ètò pé àkórí rẹ̀ ní politics in Nigeria, níbi tó ti ń ṣe ní àlàyé pé ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà táwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n pariwo lọ́sìn ké gbàjarè pé kí àwọn ológun ká gba ìjọba gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà tó kù tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba ìjọba ní orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe ní àlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà kò nílò ìjọba ológun. Ó ní a ní ìjọba àwarawa èyí tí a ṣe àmúlò rẹ̀. Ó ní ṣùgbọ́n àtúnṣe àti àtúntò òun ló yẹ ká ṣe bẹ́ẹ̀ ká ṣe nínú ètò ìṣèjọba àwarawa yìí, pé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà òun ló yẹ fún ìjọba ológun. Ibi tó ti ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún ní ṣe àmúwá rẹ̀ báyìí, tẹ́yìn náà tẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu Elisha. Wake up call for all of us in Nigeria to see Cameroon practicing half democracy, one person being in power for 40 years. Chad practicing half democracy with somebody being in power for over 40-something years and his son coming up to power. Niger having a military junta. Mali, a military junta. Burkina Faso, a military junta. So our neighbors surrounding us all in West and Central Africa, they are all having military regime. If Nigeria's democracy collapse, a lot of burden will be. In fact, it is a step back for the whole world democracy, and that's why international bodies like America and the European Union and Britain, they shall have interest in this particular brand of government that they exported to Africa, and that is democracy. Whether it works or it doesn't. What's your position? Do you think democracy is not in sync with African culture? Because some of those countries you mentioned, yes, what their new leaders are saying, new young military leaders, what they are saying is that democracy is not for Africa. Not necessarily. I think it should be reformed in a way that it can work for Africa. We shall have our own way of democracy, not swallowing their own type of democracy. Probably bringing our own traditional way of governance. Yes, of governance into it. And ẹ káàbọ̀ padà. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Kogi báyìí. Àwọn ọlọ́kadà ìpínlẹ̀ ọ̀hún náà túyáyá jáde fún ìwọ́de àti ìfẹ̀hónúhàn lórí owó orí lọ́sọdúnmọ̀ wípé ó ti di gọbọi tí ìjọba ń gbà lọ́wọ́ àwọn àti owó ìfipágbà táwọn agbófinró náà ló ń ṣe ní ìpínlẹ̀ ọ̀hún. Lẹ́yìn tí ń ṣe ọjọ́ karùn-ún nínú oṣù karùn-ún ọdún 2025 ó ní àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ Kogi ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tán túyáyá tán tú jáde. Wọ́n sọ dímọ̀ pé ọwọ́ tó ń dunni àwọn kò gbọ́dọ̀ fi sí abẹ́ aṣọ ní Lọ́kọ́jà lópòópónà Murtala Muhammed Way. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ìwọ́de ọ̀hún ó ní ó ti wáyé gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ǹtọ́jà alága fún ẹgbẹ́ ọlọ́kadà ní ìpínlẹ̀ ọ̀hún Abdulrahman Abubakar ó mà ṣe àlàyé ọ̀rọ̀ wípé níṣe ni ìjọba ìpínlẹ̀ Kogi ló ti fẹ́ fún àwọn lọ́rùn pa báyìí látàrí owó tó ń gbà lọ́wọ́ àwọn lójoojúmọ́ tí fi ń lé sí i
ó ní owó orí tí àwọn san yìí ó ti pọ̀ ju owó táwọn gan pa ní òòjọ́ lọ ní ìpínlẹ̀ Kogi. Ó ní ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ọlọ́kadà kì í ṣe pé ó wù kó máa ṣe ọ̀kadà ọ̀hún àti jẹ àti mu àti tí ó fi bọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ olóògbé jáde ṣiṣẹ́ ọ̀kadà. Ó ní nígbà tí ìjọba ìpínlẹ̀ Kogi tó bá wá ń gbé gbogbo òfin líle tó ń gbé jáde fáwọn táwọn sì ń já ìwé ní gbogbo ìgbà èyí tí ó ti pa ju owó tí àwọn ń pa lọ nínú ọ̀kadà ọ̀hún. Ó ní lábẹ́ bẹ́ẹ̀ òun náà ni àwọn agbófinró gbogbo ní ìpínlẹ̀ Kogi pàtàkì jùlọ àwọn ọlọ́pàá òun làwọn náà dá wọn dúró ní gbogbo inú ìgboro táwọn bá rìn sí tó sì gba owó láì ní kókó àbí ìdí tó fi gba owó náà ní ọwọ́ àwọn. Wọn ni fún ìdí èyí wọ́n ti sún àwọn kan ògiri o àwọn ò sì fẹ́ lè rọ́wọ́ mú bọnu mọ́ lórí iṣẹ́ tí àwọn ń ṣe yìí pẹ̀lú bí nǹkan tó ṣe dé bẹ́ẹ̀ tó ṣe le koko lórílẹ̀‐èdè Nàìjíríà. Fún ìdí èyí wọ́n náà wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Kogi kó tètè bá àwọn wọ́rọ̀ kọfí sàdá kó mú àdínkù bá gbogbo owó táwọn ń san bẹ́ẹ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fa àwọn tó jẹ́ agbófinró pàtàkì jùlọ àwọn ọlọ́pàá iṣẹ́ kí wọ́n fà wọ́n létí dáadáa lórí gbogbo owó tí ò ní ìtumọ̀ tó ń gbà lọ́wọ́ àwọn tí wọ́n sì fẹ́ jẹ́ káwọn rówó pa lọ sílé gẹ́gẹ́ bí àwọn ṣe ń ṣiṣẹ́ bí báwọn ṣe ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Kogi ní ojoojúmọ́ náà. Situation report o Lokoja. All the Okadas troop out this morning. They say the revenue wey they give union say e too much. Union say make dem buy vest 10,000 naira. Then they go pay every day to this union. No be state o, state o different. They go pay 500 naira to union. So Okadas they protest. They protest this morning. They don't block road. We no fit go anywhere. No movement. Everywhere don choke. Máa káàbọ̀ padà o. Ẹ jẹ́ ń tẹ̀síwájú nínú ìròyìn báyìí kò dín ní ènìyàn márùndínlọ́gbọ̀n táwọn ọmọ ogun ilẹ̀ yìí ti kó yọ kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kogi lọ́jọ́ 4 oṣù karùn-ún ọdún tá a wà yìí lópòpónà Kaba Junction sí Ọbájánà ní Lọ́kọ́jà ìpínlẹ̀ Kogi. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sábúmọ̀ wípé níṣe ni àwọn ajínigbé agbébọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ Toyota bọ́ọ̀sì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan dàdúró ní agbègbè tó pè ní Gadabiyu ní ìpínlẹ̀ Kogi ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé fún àwọn oníròyìn 14 nínú àwọn ènìyàn tó wà nínú ọkọ̀ àkọ́kọ́ olóògbéra láti Àbújá tó sì ń lọ sí ìpínlẹ̀ Èkó nígbà táwọn 19 tán gbéra láti ìpínlẹ̀ Kano tán lọ sí ìpínlẹ̀ Èkìtì kó tó di wípé àwọn oníṣẹ́ láabi náà wọ́n ṣe ìkọlù sí wọn ní ojú òpópónà tán sì jí àwọn ènìyàn náà tán jí wọn gbé lásìkò tí wọ́n ṣe ìkọlù yìí náà sọ bímọ wípé ẹni tó jẹ́ awakọ̀ tí wọ́n mú orúkọ rẹ̀ lásìkò tá a fi ń kórè yín jọ ó fara gba ọta ìbọn nígbà tí wọ́n ń kó wọn lọ sí inú igbó. Ìròyìn náà tó dé ti ìgbọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn ọlọ́pàá 3 péré ó ní wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ pa kìtìmọ́lẹ̀ wọ inú igbó ti àwọn oníṣẹ́ láabi tí wọ́n fi inú igbó ṣe ibùba yìí ní kété tí àwọn oníṣẹ́ láabi náà wọ́n gbúrò ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tá ń bọ̀ lọ́nà náà bá ṣe bẹ́ẹ̀ júbà ìhòòrò lẹ́yìn tán rọ̀jò ìbọn fúnra wọn tán tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fi àwọn ènìyàn tí wọ́n jí gbé tán fi wọ́n lẹ̀ tán bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ náà bá júbà ìhòòrò oníkúlùkù ló bá sàsálà fún ẹ̀mí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ni àwọn ò tẹ̀tì láti ṣe àwárí àwọn ènìyàn náà nínú igbó tí wọ́n fi ara sìnkò sí àmọ́ o wọ́n ti dóòlà ẹ̀mí àwọn 19 tí wọ́n jí gbé bẹ́ẹ̀ àwọn tán farapa wọ́n ti gbé wọn lọ sílé ìwòsàn níbi tán ni wọ́n ti gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Ẹ ṣáàjà máa ṣe àdúrà dáadáa kó Olúwa kó máa pa wá mọ́ kó sì máa sọ wá kúrò lọ́wọ́ ewu gbogbo. Igi wó pa àwọn awakùsà 7 ní ìpínlẹ̀ Cross River lásìkò òjò líle tó ń rọ̀ tó sì ń wakùsà lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Agbègbè tó pè ní Àgá Ìbámi mining site ní Nko ìjọba ìbílẹ̀ Yakuri ní ìpínlẹ̀ Cross River ìṣẹ̀lẹ̀ ohun ti wáyé lọ́jọ́ 3 oṣù karùn-ún ọdún tá a wà yìí ní nǹkan bí dédé aago 7 àṣálẹ́ ó kù 20 ìṣẹ́jú kó lù ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Àlàyé tí wọ́n ṣe ni pé òjò líle kan ó ní ó ń rọ̀ lásìkò ọ̀hún táwọn tán wakùsà náà tọ́jẹ́ 7 tó sì múra ṣiṣẹ́ lásìkò náà kó tó di wípé àrá kan ó sán tó sì ya igi oko lulẹ̀. Igi tó ya lulẹ̀ yìí òun ló wó pa àwọn ènìyàn 7 ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn tọ́rọ̀ ń kàn ó láti rí ọmọ orílẹ̀-èdè Chad 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní orúkọ ẹnìkíní ní Von Ali àti Usman
Von Ali àti Adamu Siroma lọ́jọ́ ọmọ orílẹ̀-èdè Chad. Ní ẹ̀yìn eléyìí wọn la rí àwọn ọmọ ti ìpínlẹ̀ Zamfara èyí tí wọ́n pe orúkọ wọn ní Aliyu Usmanu, Ibrahim Sule, Hassan Umaru, Muhammadu Idrisi, Aliyu Ibrahimu tí gbogbo wọn wá láti ìpínlẹ̀ Zamfara ní ìpínlẹ̀ Kaduna ní ìpínlẹ̀ Zamfara. Báyìí ni wọ́n ti sọ dímọ̀ wípé wọ́n ti palẹ̀ òkú àwọn ènìyàn náà mọ́ dádágbére fáyé lásìkò tí igi wó pa wọ́n ní ìpínlẹ̀ ọ̀hún. Ó dá ní ìpínlẹ̀ Kaduna báyìí àwọn agbébọn náà ti jí ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ ọ̀hún wọ́n ti jí gbé lọ lásìkò pàtírò tán ṣe ní ìpínlẹ̀ Kaduna. Agbègbè tó pè ní Tafida àti Nalado ní Nàríyá ìjọba ìbílẹ̀ Ìgàbí ní ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ 4 oṣù karùn-ún ní ìṣẹ̀lẹ̀ láabi náà ó wáyé pẹ̀lú àlàyé tán ṣe pé ní nǹkan bí dédé aago 5 ìrọ̀lẹ́ ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò náà ni wọ́n ṣe pàtírò káàkiri láti mójútó ohun tí ń ṣẹlẹ̀ ní agbègbè wọn ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣẹ́ náà ni àwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ wá ọkọ̀ dínà tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lù wọ́n ní takòtako. Àwọn náà wọ́n wà gáídẹ́ẹ̀dì ni wọ́n kó gáídìn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kọjú ìjà padà sáwọn oníṣẹ́ láabi agbébọn ọ̀hún ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣẹ́ ni wọ́n rí èèyàn kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ́físà PCSC Mohammed Ali tí wọ́n sì bẹ́ẹ̀ tí wọ́n jí gbé wọ inú igbó lọ kó tó di wípé wọ́n ṣẹ́jú pẹ́ báyìí àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n ti palẹ̀ ara wọn mọ́ tó sì ti júbà ehoro pẹ̀lú ọ́físà Mohammed Ali tí wọ́n gbé yìí. Bẹ́ẹ̀ ni àwọn tó kù wọ́n ṣe ní àlàyé pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí ní gbogbo inú igbó náà láti dóòlà ẹ̀mí ọlọ́pàá náà. Ó dín ní ọlọ́dẹ ìbílẹ̀ 19 táwọn báńdíìtì tán ṣekú pa nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Bauchi. Àwọn ọlọ́dẹ tí wọ́n wá láti agbègbè tó pè ní Duguri àti Gwana lásìkò tó ń ṣe pàtírò káàkiri inú igbó tí ń bẹ ní Duguri Manzuru àti Danji Madam ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn ọlọ́dẹ ọ̀hún táwọn agbébọn tó ti gẹ̀gùn dè wọ́n sí inú igbó gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé bí wọ́n ṣe máa ń ṣe bí ìṣe wọn rèé láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó wà ní orí àwọn olùgbé ìpínlẹ̀ Bauchi ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn ò mọ̀ páwọn oníṣẹ́ láabi yìí wọ́n ti farasinko sí inú igbó kó tó di wípé wọ́n wọ inú igbó náà níṣe ni àwọn oníṣẹ́ láabi ọ̀hún náà ṣínà ìbọn bolẹ̀ bo 8 lára àwọn tán jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ ọ̀hún nígbà tó sì ní àwọn tán jẹ́ ará ìlú tí wọ́n ti jí gbé sí inú igbó tí òǹkà wọn jẹ́ 11 ó ní wọ́n rí òkúta wọn náà nílẹ̀ nínú ìgbàgbọ́ tí wọ́n sọ dímọ̀ pé ó ṣeé ṣe káwọn 11 tán jẹ́ ọmọ ìlú ọ̀hún tí wọ́n fẹ́ gbìyànjú láti sá lọ kó tó di wípé wọ́n yìnbọn pa àwọn ènìyàn náà. Àwọn ènìyàn wọn náà ni wọ́n wá láti abúlé Sabuwar Zara ní ìpínlẹ̀ Bauchi. Gómìnà ìpínlẹ̀ Bauchi náà ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí àti ara àwọn ènìyàn ọ̀hún tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ látàrí ìkọlù tí ikọ̀ báńdíìtì tí wọ́n ṣe sáwọn ènìyàn náà ní ìpínlẹ̀ Bauchi. Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ́dẹ́mọ́gẹ́ fìlà ò gbọ́dọ̀ kọjá ìpín ìpéjú ní màá sẹ́nu mi ní dédé síbí fún ti àsìkò yìí lórí ìròyìn ti àsìkò yìí. Àmọ́ kí n tó máa lọ ẹ jẹ́ mẹ́nuba kókó tí mo pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Àtúntò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kàn mí láyà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n mo ṣe ọkàn akin láti gbé ìgbésẹ̀ àtúnṣe ọ̀hún tó sì ti ń so èso rere báyìí lágbọn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn la sọ pé ó mú ìròyìn náà jáde. Àmọ́ wá wí pé wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà kò nílò ìjọba ológun, àtúnṣe fún ìjọba àwarawa ó ní n tó ṣe pàtàkì jù. Agbo Elisa tó jẹ́ sẹ́nítọ̀ wọn la ní ó sọ ilé ìdí mímọ́. Ní ìpínlẹ̀ Kogi la ní àwọn ọlọ́kadà ti túyàyà jáde fún ìwọ́de ìfẹ̀hónúhàn lórí owó orí tí wọ́n sọ pé ó ti di gọbọi tí ìjọba ń gbà lọ́wọ́ wọn àti báwọn ọlọ́pàá náà ṣe ń ṣe bẹ́ẹ̀ lọ́ wọn lọ́wọ́ gbà ní ìpínlẹ̀ ọ̀hún. Òdín ní ènìyàn 25 tá àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti kó yọ kúrò lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kogi. Bákan náà la sọ fún bímọ pé níṣe ni igi wó pa àwọn tí wọ́n wa kùsà 7 ní ìpínlẹ̀ Cross River lásìkò òjò líle tó rọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìpínlẹ̀ Kaduna ẹ̀wẹ̀ àwọn agbébọn náà ti jí ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ náà gbé lásìkò tó ń ṣe pàtírò. Níparí gbogbo ìròyìn àmọ́ pé kò dín ní ọlọ́dẹ ìbílẹ̀ 19 èyí tí àwọn báńdíìtì tá ṣekú pa nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Bauchi.
títí di òwúrọ̀ ọ̀la tá a máa padà múròyìn mi wá lórí ìkànnì yìí àtẹ̀mí àtẹ̀yìn ànígbòrò aburú síra wa aburú kéré ó tóbi kò mà ní mọ̀nà dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè bó ṣe lè wù kó lè tó Èdùmarè ò ní jẹ́ kó lè má wa nígbà gbogbo ó dàbọ̀ ó kọ̀ mí àyànfẹ́ Elédùmarè náà ni.